Ẹ káàbọ̀, mo rí yín o bàbá Ọlánìpẹ̀kun Táíwò, ẹ ṣé gan sà. Ẹ máa bá mi pín ètò bẹ̀ ṣe ń wọlé. Ẹ ṣé mo dúpẹ́. God bless you sir. Àsìkò ti tó. Àsìkò ti tó. Ká ṣe ra wa lọ́kàn. Ká má dalẹ̀ ara wa o. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o. Ẹ jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ẹ jẹ́ ká má bára jà. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o. Ẹ jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ẹ jẹ́ ká má bára jà. Àwọn aṣíwájú wa bá ṣe wá o. Ẹ jẹ́ ká dárí jì wọ́n. Àwọn aṣíwájú wa bá ṣe wá o. Ẹ jẹ́ ká dárí jì wọ́n. Mo sọ fún ẹ̀yin ló ṣe wá o. Ẹ jẹ́ ká dárí jì wọ́n. Bẹ́ẹ̀ni tí ò tó wa bá ṣe wá o. Ẹ jẹ́ ká dárí jì wọ́n. Ẹ jẹ́ ká ronú wa o. Ká má bá rò ọmọ Yorùbá o. Ẹ jẹ́ ká ronú wa o. Ẹ jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ó yẹ ká má bára jà. Oh, bàbá mi Michael Awẹ́, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ yín o. Ẹ káàbọ̀. Ẹ ṣé gan dádì mi. Mo ń pín ètò ni o. Ẹ ṣé sà, a máa bẹ̀rẹ̀. Àsìkò ti tó. Àsìkò ti tó. Ká ṣe ra wa lọ́kàn. Ká má dalẹ̀ ara wa o. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o. Ẹ jẹ́ ká fi gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Ẹ jẹ́ ká má bára
Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká lójú wa bọ̀, ẹ jẹ́ ká rí inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká máa bára jà, ká sọ wọ́n pẹ̀lú ẹ̀ wá. Àwọn aṣíwájú abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Àwọn aṣíwájú abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Mo sọ fún ẹ̀yin ló ṣe wá o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Bẹ́ẹ̀ni tí ò tó abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Ẹ jẹ́ ká ronú wa o, ká má bá ronú wa mọ́. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká rí inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká má bára jà, ká sọ wọ́n pẹ̀lú ẹ̀ wá. Ẹ káàbọ̀ mọ́mí Adékìlẹ́kùn Táíwò Egúnjọbí, ẹ káàbọ̀ mà sí orí ètò. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò, mo fẹ́ ká pọ̀ díẹ̀ sí kí n tó bẹ̀rẹ̀. So èmi náà ní time láti lè pín. Ẹ ṣé mo dúpẹ́ mà, mo dúpẹ́ sà. Ẹ káàbọ̀. Àsìkò ti tó. Yorùbá, Yorùbá, àsìkò ti tó. Yorùbá, Yorùbá, káwa ní ṣọ̀kan. Ká ṣe ra wa lọ́kàn. Yorùbá, Yorùbá, ká má dalẹ̀ ara wa o. Yorùbá, Yorùbá, káwa ní ṣọ̀kan. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká gbé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká máa bára jà, ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká rí inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká máa bára jà, ká sọ wọ́n pẹ̀lú ẹ̀ wá. Àwọn aṣíwájú abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Àwọn aṣíwájú abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Mo sọ fún ẹ̀yin ló ṣe wá o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Bẹ́ẹ̀ni tí ò tó abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Ẹ jẹ́ ká ronú wa o, ká má bá ronú wa mọ́. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká rí inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká má bára jà, ká sọ wọ́n pẹ̀lú ẹ̀ wá. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé mo dúpẹ́ o, mo rí bí ẹ ṣe ń wọlé o. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Àní mo fẹ́ ká pọ̀ díẹ̀ sí i, then a máa bẹ̀rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Àsìkò ti tó. Yorùbá, Yorùbá, àsìkò ti tó. Yorùbá, Yorùbá, káwa ní ṣọ̀kan. Ká ṣe ra wa lọ́kàn. Yorùbá, Yorùbá, ká má dalẹ̀ ara wa o. Yorùbá, Yorùbá, káwa ní ṣọ̀kan. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká fi inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká máa bára jà, ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká fi inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká máa bára jà, ká sọ wọ́n pẹ̀lú ẹ̀ wá. Àwọn aṣíwájú abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Àwọn aṣíwájú abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Mo sọ fún ẹ̀yin ló ṣe wá o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Bẹ́ẹ̀ni tí ò tó abáṣẹ wa o, ẹ jẹ́ ká dárí jì wọ́n. Ẹ jẹ́ ká ronú wa o, ká má bá ronú sọmọ. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká ronú wa o, ẹ jẹ́ ká rí inú kòlù, gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ẹ jẹ́ ká má bára jà, ká sọ wọ́n pẹ̀lú ẹ̀ wá.
mo ń kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ dẹ̀ káalẹ́ káàkiri ibi tí a bá wà. Ẹ jẹ́ kí a kọ́ fi ti Olúwa síwájú ná ká tó bẹ̀rẹ̀. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun, àmín. Ọlọ́run alágbára, a dúpẹ́ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yín dúró láéláé, nítorí pé èní ni ọjọ́ kìíní nínú oṣù kejìlá ọdún tí ó parí ọdún. A dúpẹ́ o, nítorí pé ẹ bá wa bẹ̀rẹ̀. A bẹ̀rẹ̀ láyọ̀, Olúwa ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká parí láyọ̀. A dúpẹ́ nítorí pé ẹ̀ ń fi àánú, ẹ fi ń dá sí ọ̀rọ̀ Yorùbá Nation. A dúpẹ́ nítorí pé bí ọ̀tá bó tilẹ̀ ń gbógun tí èṣù ń halẹ̀, síbẹ̀ agbára ẹ̀yin Ọlọ́run ó ń borí wọn. Olúwa a dúpẹ́, àmọ́pẹ́ wa o. A dúpẹ́ lórí gbogbo àwọn adarí wa pátápátá, àwọn bàbá, àwọn màmá wa gbogbo. Olúwa ẹ gbọ́ pé àtìyìn wa ní orí wọn. Olúwa ẹ jọ̀wọ́ ẹ fi iná kẹ́ fi la ètò Yorùbá Nation yìí kọjá. Ẹ fi Olúwa jẹ́wọ́ agbára yín. Ẹ̀yin tẹ́ ẹ gba àwọn ọmọ Ísírẹ́lì lóko ẹrú ní ọjọ́ kìíní. Olúwa gbogbo ìran Yorùbá, Olúwa ẹ gbà wá làjálẹ̀ ní ọwọ́ àwọn Fúlàní olórí burúkú yìí. Ẹ jẹ́wọ́ agbára yín. Ẹ jà fún Ọlọ́run. Ẹ dìde ìrànlọ́wọ́. A nílò ìrànlọ́wọ́ ẹ̀yin Ọlọ́run ní àkókò yìí. Olúwa ẹ dá sí ọ̀rọ̀ Yorùbá Nation. Kò sí agbára tí ó ju agbára ẹ̀yin Ọlọ́run lọ. Kò sí agbára tí ó lè borí agbára ẹ̀yin Ọlọ́run. Olúwa ẹ dá sí ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ gbà wá ní àgbàtàn. Gbogbo àwọn ọ̀tá Yorùbá Nation, gbogbo àwọn tí ò fẹ́ kí ó wáyé, gbogbo àwọn tí ò fẹ́ kí ó ṣẹlẹ̀, Olúwa ẹ jẹ́ kí ó ṣẹlẹ̀ lẹ́yìn wọn. Olúwa ẹ bá wa pọ̀tá lẹ́nu mọ́. Ẹ fi ọ̀rọ̀ Yorùbá Nation kẹ́ fi pọ̀tá lẹ́nu mọ́. A fẹ́ máa lọ nínú ètò. Iṣẹ́ yín ni eléyìí, ọ̀rọ̀ yín ni. Olúwa ẹ fi iná la ètò yìí kọjá. Ẹ gba ẹnu mi sọ̀rọ̀. Mi ò fẹ́ sọ nípa ti ara. Gbogbo nǹkan tí ó máa jáde láti ẹnu mi, ẹ jẹ́ kí ó máa ti ọ̀dọ̀ yín wá. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Jésù agbára wa. Àmín, àmín. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ ṣé gidigidi gan ni. Mo kí wa o, ẹ̀yin bàbá, ẹ̀yin màmá mi gbogbo. Nǹkan tó kàn nísìn ni a máa gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó wá tẹ̀síwájú. Ẹ ṣé. Bẹ́ẹ̀ ni ẹ̀yin àti èmi ni ògo adúláwọ̀. Ìran Yorùbá ni ògo adúláwọ̀. Lẹ́ẹ̀kan sí mo kí wa pé ẹ káàbọ̀ sí orí ètò. A kú oṣù titun, a kú ìbẹ̀rẹ̀ oṣù titun. Ọlọ́run á jẹ́ kí oṣù yìí kó tù wá lára. Gbogbo nǹkan tá à ń fẹ́ ó máa yọrí sí rere. Pàápàá jùlọ lórí ìrìn àjò Yorùbá Nation. Ọlọ́run máa jẹ́ kó yọrí sí rere. Nínú oṣù yìí a máa gbégbá ọpẹ́. Nínú oṣù yìí ẹ̀mí mímọ́ á jẹ́wọ́ ara ẹ̀ jálẹ̀ nínú ọ̀rọ̀ Yorùbá Nation. Mo wá kí àwọn, ẹ jẹ́ kí n kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn olórí wa. Mo máa bẹ̀rẹ̀ láti orí bàbá wa Adébánjí Akíntóyè. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn pé ẹ̀mí yín á gùn o. Ẹ máa kó wa jẹ̀pẹ́.
ẹ ní kú sọ́nà bí èéfín láṣẹ Èdùmàrè. Mo kí bàbá Chief Imam Yorùbá Nation, ẹ̀mí yín á gùn bàbá. Mo kí bàbá Adéníran pé ẹ pẹ́ fún wa. Mo kí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho, ẹ kú iṣẹ́ o, ẹ̀mí yín á gùn o, ẹ pẹ́ fún wa. Mo wá bọ́ sórí màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá pé ẹ kú iṣẹ́ abiyamọ, ojú òní tì yín, ẹ ṣé àdúpẹ́. Gbogbo àti àwọn ìyókù táwọn ò mọ̀ ṣùgbọ́n Ọlọ́run nìkan ló mọ̀ wọ́n, tí wọn ò gbójú síta, tí wọ́n ń ṣiṣẹ́ Yorùbá Nation tinútinú tọkàntọkàn pé àṣeyè àṣejèrè ni wọ́n máa ṣe o, ojú òní tì wọ́n. Nígbà tí a bá dé ilé ológo tán, wọn ò ní fẹ́ ẹnikẹ́ni nínú gbogbo wọn ṣe àwátì. Àti àwa náà tí a ní ìgbàgbọ́ nínú iṣẹ́ tí wọ́n gbé dání pé àwa náà a ò ní wá wa tì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọ̀rọ̀ Yorùbá Nation yìí ní tara ní ti owó, tí wọ́n ń fi tẹ̀mítẹ̀mí ṣe, ṣùgbọ́n tá ò mọ̀ wọ́n, ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wọ́n, Ọlọ́run máa san fún gbogbo wọn sí dáadáa láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní kí wa bí a ṣe ń wọlé. Ó ṣe ni láàánú pé comment kíní mi yìí ó ń lọ sí òkè because àwọn tí wọ́n kọ́ wọlé tí mo rí orúkọ wọn, mi ò tún rí orúkọ wọn mọ́, ṣùgbọ́n màá bẹ̀rẹ̀. Mo ti rí orúkọ àwọn kan tí mo mọ̀ sórí tó jẹ́ pé wọ́n máa ń wá síbí báyìí dáadáa. Ẹni tí mi ò bá dá orúkọ, ẹ jọ̀ọ́ ẹ má fi bínú sí mi. Comment kíní mi òun ló ń ṣe, ló ń act up, mi ò mọ why. So ìdí nìyẹn, ṣùgbọ́n máa bẹ̀rẹ̀. Mo rí bàbá mi Táíwò Ọlánípẹ̀kun, èèyàn yìí, ẹ ṣé o, ẹ kú, mo dúpẹ́, ẹ kú àdúró tì mí, ẹ kú gbogbo ìgbà. Mọ́mí Adétúnmọ̀bí Táíwò, Egúnjọbí Táíwò something, mi ò, mo rántí orúkọ yín pé mo rí nígbà tẹ́ wọlé ni, kò ṣó mọ́ níbí báyìí. Mo kí yín, ẹ ṣé, mo dúpẹ́. Bàbá mi, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn, bàbá mi Michael O. Awẹ́, dádì, ẹ ṣé gidigidi gan ni o. Ẹ ṣé, ẹ kú àdúró tì, ẹ kú gbogbo ìgbà, ẹ pẹ́ fún wa o, ojú òní tì yín láéláé, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Dádì mi Marcel Babatọ́pẹ́, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé, ojú òní tì yín o, àdúpẹ́. Mo kí bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi àtàtà, Dr. Michael Ọlá, ẹ ṣé o, ẹ kú iṣẹ́, ẹ kú àdúró tì mí, ojú òní tì yín, Ọlọ́run máa dúró tì ilé àti ọ̀nà yín o. Ẹ kú ìnáwó àwọn ọmọ mi ọjọ́ tí ó kọjá, ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé, ẹ ṣé. Mo kí bàbá mi Olú Akins, bàbá èèyàn yìí, ẹ kú iṣẹ́ Yorùbá, ẹ kú iṣẹ́ ìran yín o, àṣeyè lẹ máa ṣe o lórúkọ Jésù. Mo kí dádì tàbí mọ́mí Arò Owútù, ṣé mo pè dáadáa? Arò Owútù, mi ò, ẹ má bínú tí mi ò bá pè dáadáa, ẹ foríjì mi, ẹ má bínú. Mo kí dádì mi Ọlámilékan Sóbò, ẹ kú ọjọ́ mẹ́ta dádì, ẹ ṣé, mo dúpẹ́ o. Dádì mi Ọláyínká Adébísí, ẹ káàbọ̀ sí orí ètò. Orí ló ní ṣe Àkànní, mo láìkè orúkọ yín, bẹ́ẹ̀ ni, orí ló ní ṣe ẹ̀dá láyànmọ́, orúkọ yìí, ẹ káàbọ̀ sí orí ètò, ẹ ṣé, àdúpẹ́. Dádì Tajudeen Elúgbájú, bí mo ṣe rí ni mo ṣe pé o, dádì Tajudeen Elúgbájú, ẹ ṣé, àdúpẹ́. Bàbá mi Àkàngbé Oyèdépò, ẹ káàbọ̀. Dádì Matthew Ọ̀jọ́mọ, ẹ káàbọ̀ sà. Bàbá Kúnlé Adéyẹmí, ẹ ṣé gbogbo ìgbà, mo dúpẹ́. So ẹ jọ̀wọ́ torí mọ́mì mi, my beautiful mọ́mì, gbogbo ìgbà, ikú gbàgbé yín, àrùn gbàgbé yín, mọ́mì mi Kenny Ayọ̀délé, ìyá mi èèyàn yìí, ẹ pẹ́ fún wa mọ́mì, mo mọ̀ lórí o. Ẹ jọ̀wọ́ bí mo ṣe sọ, ẹni tí mi ò bá rí orúkọ ẹ̀, kí ni kọ́mẹ̀ntì yìí ó ń fò sókè gan ni. Màámi Felicia Awẹ́, ẹ ṣé o màámi, ẹ káàbọ̀, ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú àdúró tì mí, abiyamọ, ẹ máa kó wa jẹ̀pẹ́ o, ojú òní tì yín o, ẹ ṣé o. Mo kí dádì Adéọ̀ṣun Toyib, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé. So bí mo ṣe ń rí orúkọ ni mò ń pè, ẹ jọ̀wọ́ tí mi ò bá pe orúkọ yín, mi ò fi ṣe ìkà, mi ò jọra mi lójú, mi ò rí ni o, ẹ ṣé, mo dúpẹ́, ẹ jẹ́ ká tẹ̀síwájú, ẹ jọ̀wọ́ ẹ bá mi pín ètò. So a máa tẹ̀síwájú báyìí. Tí ẹ bá wo orí ọ̀rọ̀ wa, orí ọ̀rọ̀ mi pọ̀, ó pọ̀ gidigidi gan, ó pọ̀, general topic ni máa ṣe lénìí, torí ẹ̀ mo ṣe kí ni, mo ṣe ṣe àkọlé ní Yorùbá Nation no going back.
ó dẹ̀ nídìí. Ẹ káàbọ̀ mọ́ mi Akínọlá Morákinyọ̀ àbí dádì, ẹ ṣé mo dúpẹ́ sà, God bless you sà. Tí ẹ bá wo orí ọ̀rọ̀ mi, gbogbo rògbòdìyàn lọ́tún lósì tó lọ lọ́rọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá Nation. Ẹ káàbọ̀ bàbá mi Sunday Ọlájídé, God bless you daddy. Lọ́tún lósì oríṣiríṣi gbọ́mi sí omi òtó, ìṣe ló dàbí pé ojoojúmọ́ ṣá oríṣiríṣi nǹkan ṣá ló ń ṣẹlẹ̀. Ó wá di ọ̀rọ̀ Yorùbá Nation wá fẹ́ di ọ̀rọ̀ fracas. Ṣé bẹ́ẹ̀ ni? Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ káàbọ̀ Daddy Michael Káyọ̀dé Fábánwó, ẹ káàbọ̀ sà. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé Yorùbá Nation pàápàá jùlọ àwa tá à ń sọ pé Yorùbá Nation là ń campaign fún? Ṣé ìyàtọ̀ wà nínú Yorùbá Nation àtàwọn tó ń ṣe fracas? Torí ní tèmi ó jọ pé kò sí yàtọ̀ níbẹ̀ mọ́ nísìn. Ó wá di pé ó kù sí ọwọ́ ẹ̀yin àti èmi. Ìwọ di èyí tí ìwọ bá ń fẹ́ yàn, ìwọ dìímú bí ìwé mímọ́ ṣe sọ. Èwo ni ìwọ fẹ́ yàn? Ìwọ dìímú. Bí ṣé ìyè ni ìwọ fẹ́ yàn ni? Ó kù sí ẹ̀yin àti ó kù sí oníkálùkù lọ́wọ́. Èmi ò bá ti ìjà wá. Ìpèníjà àti àkíyèsí, torí ó ti yẹ kí n ti jáde. Tẹ́ bá rántí Sunday ni mo ti jáde kẹ́yìn. Ó yẹ kí n ti jáde, ṣùgbọ́n bí gbogbo ẹ̀ ń ṣe ń lọ, mo wá ń sọ pé Ọlọ́run, mi ò fẹ́ ṣe iṣẹ́ yìí ní ti ara, ẹ̀mí ni mo fẹ́ fi ṣe. Nítorí pé kí ni? Nítorí pé máa dàgbà máa dògbò, gbogbo wa máa dàgbà máa dògbò. Nítorí ọjọ́ ìkẹyìn, bóyá nítorí àsìkò báyìí ni Ọlọ́run ṣe dá ẹ̀yin àtèmi sí. Torí pé mo máa dúró ní ọjọ́ níwájú ìtẹ́ ìdájọ́. Ọlọ́run dẹ̀ máa béèrè lọ́wọ́ mi pé ní àsìkò báyìí, ní ìgbà báyìí, báwo ni wọ́n ṣe ṣe? Mo wá jókòó, mo wá wò, ṣùgbọ́n mò ń lọ sọ́tún, mò ń lọ sósì, mò ń wò bó ṣe ń lọ. Mo ń kí wa káàbọ̀ bàbá mi Ọlọ́runjú Ahmed, mọ́mí ọ̀dàdé Amsat Ìdòwú. Àwọn èèyàn wá ti wá sọ di fracas. Ọlọ́run má jẹ́ kí ọ̀tá yọ̀ wá. Àwọn tó ń ṣe fracas tí wọ́n ti ń sọ oríṣiríṣi nípa Yorùbá Nation. Ẹ jẹ́ kémi àtẹ̀yin, ẹ jẹ́ ká wá sọ fún wọn pé kò rí bẹ́ẹ̀. Yorùbá Nation ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀, ìpìlẹ̀ tí Elédùmarè tí ó fi lélẹ̀. Ẹ̀yin tẹ́ kì í ṣe ti onígbàgbọ́, ẹ má bínú sí mi ẹ jọ̀wọ́. Elédùmarè ló fi Yorùbá Nation lélẹ̀. Ìpìlẹ̀ tí Ọlọ́run fi lélẹ̀ ni Yorùbá Nation. Ó ti wà, ó ti wà ní àtètè kọ́ṣe. Òun ni Yorùbá Nation ti wà. Kí àwọn olórí burúkú, kí wọ́n British, kí wọ́n tó wá gba ilẹ̀ ní ọwọ́ wa, àsìkò dẹ̀ ti tó. A ti ṣe kí ni? Àwa ń lọlé wa padà. A ti ṣetán tí a fẹ́ gba ilẹ̀ wa padà. Tí Ọlọ́run Elédùmarè tí ó ti gba ilẹ̀ wa padà fún wa, àwa ló wá kù sí lọ́wọ́ ká reclaim ká gba nǹkan wa padà. Àwa ló kù sí lọ́wọ́ ká mọ nǹkan tá à ń ṣe. Àsìkò tá a máa bára wa jà kọ́ ni eléyìí. Àsìkò tí a máa búra wa òun kọ́ ni eléyìí. Bí kò ṣe pé àsìkò tá a ní láti bára wa sọ òdodo ọ̀rọ̀. Òdodo ó ní ẹ kíyèsí ara. Kí ẹni tí ó bá dúró kí ó má bàa ṣubú. Ẹ kíyèsí ara, ẹ gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ẹ di èyí tí ń ṣe òtítọ́ mú. Ẹ sá fún ẹ̀ṣẹ̀. Ẹ jìnnà sí ẹ̀ṣẹ̀. Nítorí pé nǹkan tí ó wà nílẹ̀ yìí, nǹkan tó lágbára ni. Ẹni tó bá wà nínú ẹ̀ níbẹ̀ ni. Mi ò kì í ṣe wòlíì. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ni mò ń sọ tó dẹ̀ dá mi lójú. Kí ni dé? Ìdí nìyẹn tí ẹ bá wo àkọ́mọ́ nínú Genesis. Ẹ̀yin tẹ́ bá jẹ́ onígbàgbọ́, ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí, ẹ jọ̀wọ́ ẹ foríjì mi. Ẹ̀yin tẹ́ jẹ́ ti àbáláyé, gbogbo yín ni mo kí. Pé ewé a máa jẹ́, ìgbà máa jẹ́ fẹ́yìn tẹ́ ṣe ní ọ̀nà òtítọ́. Ṣùgbọ́n nítorí pé ọmọlẹ́yìn Jésù lèmi jẹ́, òun ni mo ṣe fẹ́ lo Bíbélì. Nínú Bíbélì yìí, tẹ́ bá lọ wo Genesis orí 6, ó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 5. Tó dé ẹ jẹ́ kí n kà á. Ẹsẹ̀ 5 ó ní Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé, àti pé gbogbo irú
ọkàn rẹ̀ kìkì ibi ní lójoojúmọ́. Ẹ máa gbọ́ o, nítorí pé Ọlọ́run rí pé kí ni ó dá ènìyàn, ó wá rí pé ojoojúmọ́ kìkì ibi òun ní ọkàn ènìyàn, kìkì ibi. Ó wá lọ sí ẹsẹ̀ 6, ó ní inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn ún dé ọkàn rẹ̀. Kábíyèsí Elédùmarè. Ẹ káàbọ̀ mọ́mì mi Sẹ̀rífà Suleiman. Inú Olúwa sì bàjẹ́ pé ó dá ènìyàn sí ilé ayé, ó sì dùn ún ní ọkàn rẹ̀. Nǹkan tá a máa mú dì, nǹkan tí máa fi sọ̀rọ̀ nìyẹn. Ẹ̀yin àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan, ó bá mi wí, nítorí pé ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Ọlọ́run nìkan ló pé tán tó dẹ̀ gbọ́n tán. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ó máa ń da ká gbìyànjú láti sá kúrò nínú ẹ̀ṣẹ̀, láti jìnnà sí ẹ̀ṣẹ̀, torí kí Ọlọ́run kí ó bá lè máa súnmọ́ wa, torí pé kí Ọlọ́run kó má bàa fi ara jẹ wá níyà. Ṣé wá gbọ́ Ọlọ́run tó dá ẹ̀yin àti èmi, ó ní inú ẹ̀ bàjẹ́ gidigidi gan nígbà tó rí pé kìkì bí ètekéte, ìmọ̀kímọ̀, ìwà kẹta, ìwà kẹ́ni má ní, ìwà èmi ò tó ẹ, ìwọ ò tó mi, ìwọ ló jù mí lọ, èmi ni mo jù ẹ lọ, àfẹ̀mí. Òun ló kún inú ọmọ ènìyàn, inú ẹ̀ bàjẹ́ pé ọkàn kìkì ibi ló wà nínú ẹ̀dá, ló wà nínú ọmọ ènìyàn. Èmi mọ̀ yín, ẹ̀yin rí mi, èmi ò rí yín. Ọlọ́run ló mọ ìrò tí ẹ ní sí mi, ìrò yín sí ọkàn mi. Ọlọ́run ló dẹ̀ mọ ìrò tí èmi náà sí yín. Mo lè máa báyàn rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ojú la fẹ́, ọ̀rẹ́ òdénú. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa bá yín rẹ́rìn, wọ́n máa bá yín jẹ, wọ́n máa bá yín mu, wọ́n máa sọ pé máa jó lọ mò ń wẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ béèrè, ìfẹ́ tí wọ́n ní sí yín ṣé ó dénú? Ẹlòmíì máa sọ pé òun máa sọ òkè dilẹ̀ fún yín. Ṣé tòótọ́ ni? Ojú la rí, ọmọ aráyé ò fẹ́ ká rẹrù dórí kó sọ. Ìdí nìyẹn sí ìwé mímọ́ nínú Genesis orí 6 ẹsẹ̀ 6. Ọlọ́run tó dá inú ẹ̀, nígbà tí Ọlọ́run rí pé kìkì bí ló wà nínú ènìyàn tí ó dá lórí nínú iṣẹ́ ọwọ́ rẹ̀, inú ẹ̀ bàjẹ́ gidigidi torí pé ó dá ènìyàn ní àwòrán rẹ̀. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. Ní àkọ́kọ́ náà, mo kí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi pé ojú ò ní tì yín. Alátìlẹ́yìn gbogbo àgbáláyé, ó máa bá mi ti gbogbo yín lẹ́yìn, kò ní tì yín lójú lórúkọ Jésù. Kí wá tó bẹ̀rẹ̀, mi ò fi eléyìí sí orí àkọlé mi. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ní orí program kan, mi ò ní dárúkọ program náà, mo gbọ́ nǹkan kan tí ẹnìkan sọ wípé ara àwọn tó ń campaign fún Yorùbá Nation ni, tó ń sọ wípé àwọn òkè ògùn kan wọn ò ṣe kí ni, wọn ò dá sí olóyè nígbà tí ọ̀rọ̀ olóyè ṣẹlẹ̀. Mi ò ní dárúkọ nítàn, bí mo ṣe sọ, mi ò bá tìjà wá, èmi ò dẹ̀ kí ń ṣe fracas, nítorí pé ìran mi ló jọ mí lójú, ìran mi lèmi ń ṣe eléyìí fún. Ẹni tó bá dẹ̀ wá fún mi, màá fàálẹ̀ ẹ̀mí mọ́ lọ́wọ́ ni, bó ṣe wà nìyẹn, torí èmi ò kí ń ṣe fracas. Kí ni mo fẹ́ fàyọ ní ti eléyìí mú? Nítorí pé wọ́n ní ẹni tó bá mọ̀rọ̀ sọ kó rántí ẹni tó mọ̀ gbọ́, sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí ẹni tó mọ̀ gbọ́, nítorí pé àmọ̀rọ̀ gbọ́ ju ara wa lọ. Ọmọ àlè ló dẹ̀ máa ń fọwọ́ òsì júwe lé bàbẹ̀. Ìdí nìyí tí mo ṣe ní láti sọ nípa ẹ̀ kí n tó tẹ̀síwájú. Nǹkan tó dẹ̀ fà ni wípé mo jẹ́ ọmọ bíbí ní Òkè Ògùn. Ìlú mi wà ní abẹ́ Òkè Ògùn. Èmi ò kí ń ṣe ọmọ àlè Òkè Ògùn. Nígbà tí mo jẹ́ ẹ̀kan, nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní July 1st, nǹkan tó mú mi darapọ̀ mọ́ ìrìnàjò Yorùbá Nation nìyẹn. Mo jẹ́ ọ̀kan nínú àwọn tó máa ń sọ wípé kí ni Yorùbá Nation wò, Yorùbá Nation wò. Ṣùgbọ́n nígbà tí ó di July 1st, nígbà tí wọ́n lọ sílé bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ, tí àwọn olórí burúkú, àwọn ìjọba mujẹmujẹ tí wọ́n lọ síbẹ̀, ọjọ́ yẹn gangan ni mo darapọ̀ mọ́ wọn. Nígbà tí Lady K tí wọ́n lọ sórí afẹ́fẹ́, níṣe ló dàbí pé ayé yìí máa parẹ́ lọ́jọ́ náà ni bí mo ṣe mú. Èmi ni mo mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí mi. Àtìgbà náà lọ
ni mo ti gbé àwòrán bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ sí orí WhatsApp profile mi ò gbé kúrò láti July 1st ọdún tí ó ti kọjá. Mo láwọn ẹbí tó ń ṣe nǹkan, èmi gangan mi ò gbé kúrò. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ìkejì, kò sí nígbà tí títí di àsìkò bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, kò sí mega rally tí wọ́n máa ń ṣe sí èmi yìí tí mi ò kí ń lọ sí ibẹ̀ pẹ̀lú owó mi ni. Ìwọ̀nba tọ́rọ́ kọ́bọ̀ tí mo dẹ̀ ní ó ń bá ìrìn àjò yìí lọ. So kí ẹnìkan kọ́kàn wá máa sọ wípé àwọn òkè ògùn kan wọn ò dá sí olóyè, wọ́n kàn pa olóyè tì. No, Bíbélì ní wádìí ohun gbogbo dájú kí o sì di èyí tí sọ kó o sì di òdodo mú. So ẹni tó bá kàn máa sọ̀rọ̀, ẹ ṣọ́ra láti máa sọ̀rọ̀. Nǹkan tí ẹ bá mọ̀, nǹkan tí ẹ bá mọ̀ kúlẹ̀kúlẹ̀, ẹ má dédé máa jáde láti kàn máa sọ̀rọ̀. Ẹ má, àwọn òkè ògùn ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún bàbá wa Sunday Adéyẹmọ gidigba bíi ké báyìí la dẹ̀ dúró lẹ́yìn olóyè Sunday ọmọ Adéyẹmọ. Bí mo ṣe sọ, mo jẹ́ kan tí ní July 1st ni wọ́n bí mi tí mo darapọ̀ mọ́ ìrìnàjò Yorùbá Nation. Olóyè ni wọ́n dẹ̀ jẹ́ kí n darapọ̀ mọ́ Yorùbá Nation. So kẹ́nìkan wọ́n kàn déédéé jí láàárọ̀ ọjọ́ kan, ọ̀pọ̀ kan máa sọ pé àwọn òkè ògùn wọ́n kàn fi olóyè sílẹ̀. A ò lè sọ tí àwọn ọmọ àlè òkè ògùn o, ṣùgbọ́n àwọn ọmọkọ, àwa tá a jẹ́ ọmọkọ, àwọn ọmọlúàbí òkè ògùn gidigba bíi ké báyìí la dúró lẹ́yìn Dr. Chief Sunday Adéyẹmọ. So ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ máa ṣọ́ra nǹkan tí ẹ máa fi ẹnu yín sọ, kẹ́ má tún máa dá ẹ̀ṣẹ̀ sí ara yín lọ́rùn. Àwọn tó mọ̀ mí dáadáa wọ́n mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ọlọ́run, bẹ́ẹ̀ ni ò dẹ̀ mọ̀ mí, Ọlọ́run mọ̀ mí dáadáa pé gbogbo nǹkan tí mò ń ṣe láti ọkàn mi, láti inú mi ló ti wá. Pé mo nífẹ̀ẹ́ ìran mi dẹ̀ ni, mi ò ṣe láti ọjọ́ yìí dẹ́kẹ̀dẹ̀rẹ́, láti July 1st mi ò bá olóyè, mi ò bá Dr. Chief Sunday Adéyẹmọ, mi ò bá wọn sọ̀rọ̀ rí, mi ò ní aago wọn dání rí, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ wọn nítorí pé wọ́n ní akitiyan, wọ́n jẹ́ ọmọkọ Yorùbá. So ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹni tó bá máa sọ̀rọ̀ ẹ ṣọ́ra. Tẹ́ ẹ bá mọ̀ dí nǹkan tẹ́ máa sọ, ẹ má kàn déédéé máa yanu kẹ́ máa sọ̀rọ̀. Torí pé ẹ̀yin ni ọ̀rọ̀ tó bá ti bọ́ sílẹ̀ tán kò ṣeé kó mọ́. Bí mo dẹ̀ ṣe sọ síwájú, ṣé Yorùbá Nation, àwa tá à ń ṣe campaign fún Yorùbá Nation nísìnyìí, ṣé ó ti di fracas ni àbí kò yéèyàn mọ́? Kò yéèyàn mọ́. Ẹ jẹ́ gbogbo nǹkan tí oníkálùkù bá ń ṣe, oníkálùkù ń kọ ìtàn ló máa dà. Gbogbo nǹkan tá à ń ṣe lẹ́yìn, ìtàn ló máa dà lẹ́yìn ọ̀la. Kí Ọlọ́run kó dẹ̀ fi iṣẹ́ ọwọ́ mi dá mi lórí ìrìn àjò Yorùbá Nation yìí. Kí Ọlọ́run tó ṣe ẹ̀dá mi tí mo dẹ̀ máa lọ jíyìn iṣẹ́ mi fún ní ọjọ́ ìkẹyìn, kó ṣẹ̀dá mi lórí ìrìn àjò yìí bí mo bá ṣe mú ọ̀rọ̀ Yorùbá Nation. Ìyẹn lọ bẹ́ẹ̀. Lọ́dọ̀ bàbá wa, mo fẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, love ètò yìí, kàn má flag. Tó bá lè dé ọwọ́ bàbá wa, bí mo ṣe sọ síwájú, mi ò ní agolo bàbá wa rí, mi ò bá wọn sọ̀rọ̀ rí, mi ò dẹ̀ ṣe láti lè fi bá wọn sọ̀rọ̀. Tó bá ti wà nínú àkọọ́lẹ̀, èmi gbàgbọ́ nínú kádàrá. Tó bá wà nínú àkọọ́lẹ̀ wípé ní ọjọ́ kan nínú ìrìn àjò yìí, èmi àti wọn máa pàdé, a máa bára wa sọ̀rọ̀. Ṣẹmọ̀, ó rí bẹ́ẹ̀. Tí ò bá dẹ̀ sí, kò ṣe nǹkan kan, èmi ò ṣe torí pé kí wọ́n fi mọ̀ mí. Bàbá mi Dr. Chief Sunday Adéyẹmọ, ẹ jọ̀wọ́ tí torí Ọlọ́run, a ò lè gbàgbé yín. Mo rántí ní ọjọ́ òun àná, nígbà tí ọ̀rọ̀ late Dr. Aborode tó ṣẹlẹ̀ ní ìlú Gàngàn, àtìgbà ni mo ti máa ń follow wọn. Wọ́n gbéra, àbí bẹ́ẹ̀ kọ́, wọ́n ṣe akin, ebi ò pa wọ́n, ìyà ò jẹ wọ́n,
kò sí nǹkan téèyàn fẹ́ láyé ìtọ́lọ́run ò jogún fún wọn ṣùgbọ́n mi ò tí ì rí ẹ̀dá bẹ̀rẹ̀ wọ́n ṣàṣe pé kí ni ìran wọn yìí pé ìyà tó ń jẹ ìran àwọn yìí ó ti tó gẹ́ kò gbọdọ̀ máa lọ báyìí kọ́ ló máa lọ nítorí pé wọ́n ti lọ káàkiri wọ́n ti lọ sílùú òyìnbó káàkiri wọ́n ti rí bí wọ́n ṣe ń ṣe níbẹ̀ nígbà tó jẹ́ pé ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́wàá wọ́n ń sùn ní abẹ́ bridge ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́wàá wọn ò rí lé gbé àwọn òbí wọn ò mọbi tí wọ́n wà. ẹ ṣé bàbá mi Isaac Oyágbọlá ẹ káàbọ̀ sà wọn ò mọbi tí wọ́n wà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ rí torí pé láyé ọjọ́ òun kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ Yorùbá ó wá di ẹni tó ń ṣagbe ìran Yorùbá ò kì í ṣe ìran ẹrú ìran aládé ni ìran wa gbogbo nkùntara kínní ló mú bàbá wa Dr. Chief Adéyẹmọ Sunday Adéyẹmọ tí wọ́n gbéra pé kò gbọdọ̀ máa tí wọ́n ń sọ̀rọ̀ sókè wọ́n lọ bá àwọn ènìyàn wọ́n lọ bá àwọn bàbá mo ṣe ìbà fún orí adé o gbogbo orí adé mo ṣe ìbà o mo ṣe ìbà fún yín o wọ́n lọ bá àwọn bàbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n lọ bá wọn nígbà tí ti ìlú Gàngàn nígbà táwọn Fúlàní olórí burúkú yìí tí wọ́n ṣe olórí burúkú wọn ẹ káàbọ̀ bàbá mi Prince Kọ́láwọlé Orípìnyè ẹ káàbọ̀ sá wọ́n lọ bá wọn dìde pé ẹ wo ìṣẹ̀lẹ̀ ibi tí àwọn Fúlàní olórí burúkú yìí tí wọ́n ṣe ní ìlú Gàngàn bí wọ́n ṣe gbéra nìyẹn ẹkùn ọkọ̀ Fúlàní bí wọ́n ṣe gbéra nìyẹn ẹ ṣáàmù gbogbo wa la rí fídíò yẹn mi ò tún fẹ́ máa fi hàn wá mọ́ ni bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n lọ ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe wọ́n lọ bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ṣe kí ni bàbá yìí ti lérò wípé tòótọ́ wọ́n wà lẹ́yìn àwọn ayé mà le o ayé burú ayé níkà Ọlọ́run kó má fi wá fún ayé mú kì í ṣe gbogbo ẹni tó ń báyàn rẹ́rìn ló kúkú fẹ́ràn èèyàn dénú kì í ṣe gbogbo èèyàn ló fẹ́ kéèyàn rẹrù kó sọ bí kò ṣe orí ẹni bí kò ṣe ẹlẹ́dẹ̀ èèyàn. àṣé àwọn ara wọn wọ̀nyí náà ni àwọn Fúlàní olórí burúkú yìí mi ò dárúkọ o mò ń sọ ọ̀rọ̀ ni o bẹ́sọ̀ nìkan tí mo dẹ̀ gbọ́ ni tí mo rí tí mo fetí mi gbọ́ àṣé ara wọn náà ni wọ́n ṣe kí ni wọ́n gba owó orí ọ̀tá bàbá wa Sunday ọmọ Adéyẹmọ lọ́wọ́ àwọn olórí burúkú Fúlàní yìí nítorí pé àwọn Fúlàní yìí wọ́n sì ń lo kí ni wọ́n ń lo divide and rule láàrin wa ènìyàn abálájọ tí inú Ọlọ́run ṣe bàjẹ́ nígbà tí ó rí pé òun dá ènìyàn ní àwòrán ara rẹ̀ nǹkan tó yẹ kí àwọn àgbààgbà kan ṣe tí wọ́n dẹ̀ sọ pé tí bàbá yìí dẹ̀ lọ bá wọn tí wọ́n àwọn ṣe kí ni àwọn tì wọ́n lẹ́yìn kí wọ́n máa nìṣó àṣérọ́ ni àṣé irọ́ ló wà níbẹ̀ mo ń wo program brother mi kan ní couple of days ago mo kọ́ àwọn ẹ̀kọ́ kan níbẹ̀ tó dẹ̀ tún wá jẹ́ kí ẹ̀rù ayé bà mí gidigidi gan Yorùbá àwọn ọmọ káàárọ̀ òjíire ènìyàn burú lọ́pọ̀lọpọ̀ ènìyàn ó burú lọ́pọ̀lọpọ̀ wọ́n wá ṣe léyìí tó ṣẹlẹ̀ o àti àwọn tó ń bá wọn jẹ àwọn tó ń bá wọn mu abálájọ tó máa ń sọ pé ẹni tó ń báyàn jẹ inú ilé èèyàn gangan ni ọ̀tá ẹ̀ wà nínú ilé èèyàn gangan òun ni ọ̀tá ẹ̀ wà tí kì bá ṣe bẹ́ẹ̀ ta ló sọ gbogbo àṣírí wọn fún wọn ta ló sọ gbogbo àṣírí bàbá wa olóyè Sunday ọmọ Adéyẹmọ ta ló sọ àṣírí yan gbogbo nǹkan agbára wọn gbogbo ibi tí wọ́n wà gbogbo ibi tí wọ́n ń kó nǹkan agbára wọn ta ló sọ fún wọn ta ni ẹni náà tó sọ fún wọn wípé ọjọ́ báyìí wọ́n máa wà ní ilé ta ni ẹni náà nítorí Ọlọ́run àwọn wo ni ṣe rí pé ènìyàn àbìdíyàn àfi kó rí ẹni kó máa kóni yọ adúpẹ́
torí fún orí, a dúpẹ́ fún ìkúnlẹ̀ abiyamọ, a dúpẹ́ fún ẹlẹ́dẹ̀ olóyè bàbá wo Sunday Adéyẹmọ tí ó fà wọ́n fáyé mú. Ọlọ́run tó dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé wọn kò ní padà. Ọlọ́run bàbá wa, bàbá mi, bàbá lẹ jẹ́ fún mi, kì í ṣe ní ti ọjọ́ orí, ṣùgbọ́n bàbá lẹ jẹ́ fún mi. Ọlọ́run gbé yín sí ipò yan ni, ó fi yín sí àyè yan ni. Dr. Chief Sunday Adéyẹmọ, mo ṣe ní àdúrà pé agbára ọ̀tá, agbára ayé, agbára àwọn ẹni bí, agbára àwọn ẹni ìkà kò ní ká yín o. Ẹ ní fi ọmọ ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí, ẹ ní fi aya ṣe, àdẹ̀wá níwẹ̀yìn náà tì, ṣùgbọ́n ẹ kíyèsára, ẹ kíyèsára sà. Èmi ń rọ̀ yín, mò ń bẹ̀ yín, mò ń fi ìyọ́nú Ọlọ́run, mo fi ń bẹ̀ yín, mo fi ń pàrọwà sí yín, nítorí pé inú ẹ̀dá ó jì gidigidi gan ni. Bínú yín ṣe rí, bẹ́ẹ̀ lẹ̀yin ṣe ń ṣe, ṣùgbọ́n ayé yìí ò rí bẹ́ẹ̀, ènìyàn burú. Ó dẹ̀ dá mi lójú pé Ọlọ́run máa ń kọ sí yín ní òrèkóòrè. Ẹ kíyèsára sà. Tèmi yé mi. Ẹ jọ̀wọ́, mo ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, ẹ kíyèsára. Iṣẹ́ tí Olúwa tòótọ́ Ọlọ́run ló gbé lé yín lọ́wọ́, nítorí pé àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin, ní ti Kristẹni, ní ti Mùsùlùmí, ní ti àbáláyé, gbogbo wọn ni wọ́n máa ń sọ pé tòótọ́ iṣẹ́ tí Olúwa gbé lé yín lọ́wọ́ ni. Ṣùgbọ́n níbi tá a dé báyìí, ẹ jọ̀wọ́, ẹ ṣọ́ra sà. Wọ́n ní tí ọmọdé tó bá ṣubú, á wo wájú, tí àgbà bá ṣubú, á wẹ̀yìn. Èmi ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín, gẹ́gẹ́ bí obìnrin afẹ̀yìntàn, gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́, torí èmi máa ń sọ ní gbogbo ìgbà pé kí Olúwa kó fi iṣẹ́ ọwọ́ mi dá mi lẹ́jọ́ lórí ìrìn àjò Yorùbá Nation. Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ yín fẹ́ ire, gẹ́gẹ́ bí ọmọ òkè ògùn, ọmọ akọ òkè ògùn, ọmọ ọkọ, èmi ń rọ̀ yín, mò ń bẹ̀ yín ni. Ẹ jọ̀wọ́, ẹ ní àkíyèsára sà. Ẹ káàbọ̀ dádì mi Ọládélé Hamidu Israel, mo kí yín sà. Bàbá mi ọmọ mi Yínká ọba orin, ẹ káàbọ̀ sà. Mọ́ mi gbé mi Sọ́lá Làwàn, ẹ ṣé mà. Daddy Akin Gold, God bless you. Ẹ ṣọ́ra ṣe, ènìyàn burú. Òun ni mo ṣe ní kẹ́ lọ wo Genesis. Ẹ bẹ̀rẹ̀ látorí Genesis, tó bá ṣe ṣe, ẹ bẹ̀rẹ̀ láti orí 6 títí dé ibi tí ó ti sọ pé Noah ó rí ojú rere gbà ní ọ̀dọ̀ Ọlọ́run, nítorí pé ó ṣe kíni, ó gbọ́ràn. Tẹ́ bá dé, ẹ kà dé ìparí, tẹ́ bá lè kà dé ìparí, mo fẹ́ kẹ́ mú àwọn kankan, àwọn kókó kọ̀ọ̀kan, mo fẹ́ kẹ́ mú ìtàn yín bí Noah, torí mo jókòó, mo tún tún Bíbélì yan kà, mo tún tún kà. Ẹ̀mí yan wá ní kí n fi bá yín sọ̀rọ̀, kí n fi bá yín, ẹ̀yin gangan ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn. Mi ò dídí má fi orúkọ yín sí, kán má rò pé mò ń wá viewers, torí pé kíni, mi ò gba owó níbẹ̀. Kì í ṣe èrò ni mo fẹ́, bí kò ṣe àwọn èèyàn gidi, àwọn èèyàn pàtàkì, àwọn tí ọ̀rọ̀ wa dìjọ máa yé ara wa, àwọn ló ṣe pàtàkì. Ẹ jọ̀wọ́, ẹ má gbé ara lé ènìyàn, ẹ ti ṣe rí. Ẹ má finú tán ènìyàn. Ẹ káàbọ̀ mọ́mì mi Motúnráyọ̀ Làwàn, God bless you ma. Dádì Àlàó Tìjàní, ẹ ṣé sà. Ẹ má gbára lé ènìyàn burú. Fún Ọlọ́run gangan tó dá ẹ̀yin àti èmi, tó dá ènìyàn ní àwòrán ara ẹ̀, ó ṣe tán, ó dẹ̀ kábàámọ̀, inú ẹ̀ bàjẹ́ gidigidi nígbà tí ó rí pé èrò inú ènìyàn, èrò ibi, kìkì bí. Ẹ wo gbogbo ìgbà tí ẹ wà níbi tí Ọlọ́run fi yín pamọ́ sí. Nígbà tí mo gbọ́ ìtàn arákùnrin yìí ní ìjẹta, mo dẹ̀ rò pé Ọlọ́run kó kábíyèsí Elédùmarè. Àwọn àṣírí kan wà tó sì máa tú. Ìdí nìyí tí mo ṣe ń rọ̀ yín, tí mo ṣe ń bẹ̀ yín, Dr. Chief Sunday Adéyẹmọ, ẹ jọ̀wọ́, ẹ kíyèsára gidigidi gan ni. Ẹ má gbára lé ènìyàn, ẹ gbẹ́kẹ̀yìn lé Ọlọ́run. Òun nìkan ni ọ̀run ọmọ níṣẹ́ fàyàtì.
ọmọ aráyé ẹ̀dá ò fẹ́ ká jẹ, ẹ̀dá ò fẹ́ ká mu, ẹ̀dá ò fẹ́ ká rẹrù ká sọ bí kò ṣe orí ẹni, bí kò ṣe ẹlẹ́dàá ẹni. ẹnu tí ayé fi sọ pé adé gún, òun náà wọ́n tún máa fi sọ pé adé ò gún mọ́. ǹjẹ́ kò yẹ kéèyàn wá rọra kó ṣe kí ni, kó fẹ̀sọ̀ ṣe pẹ̀lú ènìyàn, torí pé inú ẹ̀dá jì. èmi lè máa sọ nísìn pé mo nífẹ̀ẹ́ Táyé, ó lè má jẹ́ bẹ́ẹ̀. Táyé lè máa sọ pé òun nífẹ̀ẹ́ mi, ó lè má jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n Ọlọ́run tó ṣẹ̀dá ẹ̀yin àtèmi, òun ló ọba rínú róde, olùmọ̀ràn ọkàn, tó dẹ̀ máa dá fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. ẹ wo ọ̀rọ̀ Yorùbá Nation, ẹ wo ọ̀pọ̀lọpọ̀, ẹ wo iṣẹ́ bí tí Bọ́lá Ahmed Tinubu, kò sí ẹni tó lè sọ fún mi pé kì í ṣe Bọ́lá Ahmed Tinubu kò mọ̀ sí gbogbo nǹkan tó ń lọ lọ́tún lósì, gbogbo rògbòdìyàn, gbogbo pé gbọ́n mi sí omi ò tó, gbogbo pé èdè àìyedè. Ọlọ́run dá ènìyàn tán, inú ẹ̀ dẹ̀ burú, nítorí pé kí ni Bọ́lá Ahmed Tinubu, kí ni ìdí tó ṣe eléyìí, kí ló ń ṣe eléyìí sí? Torí agbára, nítorí ipò. ẹ má gbàgbé o wípé ní orílẹ̀-èdè Amẹ́ríkà sí Bọ́lá Ahmed Tinubu tí ó ti gbé rí. ẹ ṣé sà, bàbá mi Sunday Ọlájídé, God bless you sà. sí Bọ́lá Ahmed Tinubu ti gbé rí, ṣe mọ̀ pé ó ní ẹjọ́ fún money laundry, ó jí owó kó, ó ní àwọn drugs, àwọn ṣe mọ̀ gbogbo ẹ̀ ó sì wà níbẹ̀, tó jẹ́ pé kí ni, bí a ṣe gbọ́ gan, ó ṣeé ṣe wọ́n máa open case yan, wọ́n máa open case yan. àìgbọ́ràn òun ló ń bá Bọ́lá Ahmed Tinubu ké, ó ti agbára ń gùn, nítorí pé ènìyàn, ara àwọn ènìyàn tá à ń sọ nìyẹn, pé Ọlọ́run dá, inú ẹ̀ Ọlọ́run bàjẹ́ nítorí pé ó dé ènìyàn ní àwòrán rẹ̀, nítorí pé gbogbo ìrònú ènìyàn ibi ló pọ̀ jù. tí kì bá ṣe bẹ́ẹ̀, àwa ń sọ, wọ́n ń sọ láti ọjọ́ yìí pé kí ni Yorùbá, àwọn Fúlàní, ṣé bàbá yẹn fẹ́ sọ wípé mò ń béèrè ni o, ṣé bàbá yẹn fẹ́ sọ wípé bí gbogbo nǹkan ṣe yẹ kó rí lórí ní ilẹ̀ Yorùbá? àbí gbogbo àwọn tí wọ́n bá ń polongo, tí wọ́n bá ń pariwo wípé ọmọ àwọn ló kàn, ọmọ àwọn ló kàn, àwọn ló kàn, àwọn ló kàn, ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò rí, ṣé wọ́n máa sọ pé àwọn ò rí nǹkan tó ń ṣẹlẹ̀, àbí tí wọn ò gbọ́ ni? tẹ bá dìbò fún Tinubu, bẹ ṣe ń pariwo Tinubu kọ́ lẹ̀ ń pariwo, Shettima lẹ tún fẹ́ gbé wọlé, Fúlàní mi lẹ tún máa gbé sí orí ipò, tó dẹ̀ wá jẹ́ pé gbogbo agbára tí Ọlọ́run gbé fún yín, dípò kẹ́ máa lò ó láti fi tún ayé ìran Yorùbá ṣe, dípò kẹ́ máa lò ó láti fi ran àwọn tó ń gbé ọ̀rọ̀ Yorùbá Nation lárugẹ, kàkà bẹ́ẹ̀, bó o bá o pa, bó o bá o bù lẹ́sẹ̀, òun lẹ̀ ń ṣe. ènìyàn, ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀? mo fi ń dá yín lójú dáadáa pé tí Ọlọ́run ò tiẹ̀ ní jẹ́, tí ó bá lọ ṣẹlẹ̀ báyìí, Shettima, Fúlàní míì tún nìyẹn, Fúlàní míì, Shettima, ìran Fúlàní wèrè olórí burúkú Shettima, àwọn wèrè, àwọn ọ̀ràn kíran. níjọ́ wo nìyàn tí wọ́n ṣe rálì, ṣe rí ní Ọ̀yọ́, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ṣe rálì ní ibẹ̀ ní àná ni àbí níjẹta, fún àwọn ẹgbẹ́kẹ́gbẹ́, ẹgbẹ́ burúkú, ẹgbẹ́ tó ń bọ ọmọlúàbí jẹ́, ẹgbẹ́ tí inú Ọlọ́run ò dùn sí, ẹgbẹ́ tí Ọlọ́run kẹ̀yìn sí, òun ni ẹgbẹ́ APC. ẹ mọye tí wọ́n ń ta báàgì rice, ṣé ẹ mọye tí wọ́n ń ta báàgì rice now? ẹni tó lówó gan nílùú yan kò lè last. tẹ bá ń rò pé ẹ̀yin lówó, àwọn kan lówó tí gbogbo ẹ̀ ń dẹ̀ ń lọ bó ṣe ń lọ yìí, ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. ìdí nìyí tá a fi ń sọ pé kí ni, ẹ jẹ́ ká dìjọ fọwọ́sowọ́pọ̀, ẹ̀yin ọmọ Yorùbá. èmi ò ní nǹkan kan ìgẹ́sì Tinubu o, ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ kò kí ń sọ pé ká má sọ òun. èmi ò dẹ̀ bú ẹnikẹ́ni níbí báyìí, à ń pe ara wa sí àkíyèsí.
ká sí ara wa nígbẹ́rẹ́ ìpàkọ́ pé ìyà yìí ti pọ̀ jù, ìnira yìí ti pọ̀ jù, kò sí oúnjẹ wọn, kò sí iná náà wọ́n á tún gbowó iná ní ọwọ́ àwọn ènìyàn, kò sí iṣẹ́, gbogbo ojú ọ̀nà kò dára. Àwọn tí ó yẹ kó sì wà, tó jẹ́ pé ó yẹ kí wọ́n wà ní ayé, àìsàn kékeré ó mú wọn lọ sí ọ̀run àrèmábọ̀. Àìmọye ilé ni wọ́n ti sọ di ahoro, àìmọye ọmọ ló ti di ọmọ òrukàn, àìmọye obìnrin ló ti di opó ọ̀sán gangan ní ilẹ̀ Yorùbá. Eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Ó dẹ̀ ń ṣe kí ni, ó ń kọ mi lóminú. Ara nǹkan tó gbé bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ dìde rè pé tí a bá ṣọ́ra, gbogbo káàkiri ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo ẹ̀ làwọn Fúlàní yìí ti wà káàkiri, wọ́n ti wà káàkiri tí wọ́n dẹ̀ ṣe tán láti ṣe kí ni, láti fẹ́ gbà wọ́n tẹ̀ tí ń gbà ní, àwa ló kù sí ká wá lọ gba ilẹ̀ wa padà ní ọwọ́ wọn, ká sọ pé kí ni, ká lé wọn padà, kí ẹsẹ̀ wọn má dúró, ká lé àwọn Fúlàní wèrè, àwọn olórí burúkú yìí, ká lé wọn kúrò ní ilẹ̀ bàbá wa, kí ẹsẹ̀ wọn má dúró mọ́, ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin, tí ojú wọn wọ ibẹ̀, ká lé wọn. Mo wá gbọ́ nǹkan kan o, mi ò mọ̀ bírọ́ ni bí tòótọ́ ni o. Bí mo ṣe sọ, mo dìídì má title ẹ̀ bẹ́ẹ̀, mo kàn dìídì ṣe kí ni, fi Yorùbá Nation, no going back sí title mi ni. Ṣé tòótọ́ ni àbí irọ́ ni? Mo dẹ̀ ń gbà ládùúrà láti ọjọ́ tí mo ti gbọ́ pé Ọlọ́run kò ní jẹ́ kó rí bẹ́ẹ̀. Ní ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ẹ má jẹ́ kí àjèjì kí ó jẹ ọba. Ṣé mọ̀ pé bàbá wa, ikú bàbá Yèyí, wọ́n ti wàjà, ó ti lé lóṣù mélòó, wọ́n ń wá ọba. Ẹ̀yin afọbajẹ, mo kí yín o. Ẹ̀yin afọbajẹ ní ìlú Ọ̀yọ́, mo kí yín o. Nǹkan tí mo gbọ́ ni, mi ò dẹ̀ mọ̀ bóyá irọ́ tàbí tòótọ́ ni, ṣùgbọ́n mi máa sọ pé irọ́ ni. Torí pé èèwọ̀, ẹ jọ̀wọ́ o, ẹ jọ̀wọ́ o, ẹ̀bẹ̀ ni mo bẹ̀. Ẹ má fi àjèjì sí orí àga, ẹ má fi àjèjì sí orí oyè. Èèwọ̀, ẹ jọ̀wọ́. Kò sí bí owó náà ṣe lè pọ̀ tó, ẹ jẹ́ ká rántí pé owó máa tán o, owó àpèkánukò. Abálájọ tí Bíbélì fi sọ wípé kí ni, owó ni gbòǹgbò ẹ̀ṣẹ̀. Ẹ má ti torí èní, ẹ má fi bà ọ̀la yín jẹ́. Ẹ má ṣe nǹkan èèwọ̀, ẹ jọ̀wọ́. Ẹ má jẹ́ kí àjèjì dé àga ọba ní ilẹ̀ Yorùbá. Èèwọ̀, ẹ jọ̀wọ́. Mo ń fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ni o. Mo ń fi gbogbo àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó, mo fi ń bẹ̀ yín. Gbogbo àwọn tó tẹ ìlú Ọ̀yọ́ dó, mo fi ń bẹ̀ yín. Gbogbo àwọn òrìṣà abẹ̀ pátápátá, mo fi ń bẹ̀ yín. Ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ o, ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run. Kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Báwo ni ká ti gbọ́? Báwo ni ká ti gbọ́? Ṣé rí pé àwọn Fúlàní yìí kọjá àyè wọn? Ṣé rí pé wọ́n kọjá àyè wọn? Abẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni. Ọlọ́run dákun. Ṣé rí pé àwọn Fúlàní yìí kọjá àyè wọn? Ó ti ń pọ̀ jù o. Ó ti ń pọ̀ jù, ẹ má jẹ́ ká gbà fún wọn o. Mo kí yín mọ́mì mi Abímbọ́lá Onífádé, ẹ káàbọ̀ mà. Ẹ má jẹ́ ká gbà fún wọn o. Ẹ má gbà o, ẹ jọ̀wọ́ torí Ọlọ́run. Ẹni tí Ifá bá mú, òun ni kẹ́ fi jẹ ọba o. Ìgbà tí mo gbọ́ kinní yan, ọ̀nà mélòó kan ni mo ti gbọ́. Ó bu rẹ̀wẹ̀sì sí mi lọ́kàn pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ torí pé àwọn èèyàn ń wò yín, ẹ jọ̀wọ́. Ẹ má ṣe nǹkan èèwọ̀ tí ilẹ̀ Yorùbá máa bínú sí, torí pé kò sí ọmọ Yorùbá kan tí wọ́n bí ire tó lórí lọ́rùn láyà tó máa ní ìlú ibo nílùú àwọn Fúlàní. Ṣé wọ́n tiẹ̀ nílùú pé lọ́dọ̀ wọn òun máa lọ jẹ ọba ibẹ̀? Kí ló wá dé tí wọ́n fẹ́ wá máa fi ẹ̀gbin àti ìdọ̀tí àti ìwọ̀sí wọ́n ń ta ẹrẹ̀, wọ́n fi ń ta sí wa lára? Ẹ má jẹ́ ká gbà. Bí mo ṣe máa ń sọ, bí wọ́n ṣe bá ṣe gbọ́ rí lẹ́nu Babangida pé tó bá ti fún Yorùbá ní owó àti ipò,
wọn nání, wọn bìkítà, wọn máa ta ọmọ ìyá, ṣùgbọ́n àwa la wá máa proof ara wa fún wọn pé kò jẹ́ bẹ́ẹ̀, kò jọ, àsìkò ti tó, àwa ti lajú, ojú wa ti là, àwa mọ ibi tá ń lọ, àwa ò ní ta ìran wa, àwa ò kì í ṣe ọmọ àlè, àwọn ni ọ̀rọ̀ kórìíra kọ́ ni eléyìí, bí mo ṣe máa ń sọ, kì í ṣe ká kórìíra Fúlàní, àwọn ni wọ́n ń kọjá àyè wọn, wọn ò lè wá máa pa àwọn èèyàn wa, wọn ò lè máa pa ìran wa, ká wá dákẹ́ ká máa wò kó tí wọ́n máa fún wa lówó. Ẹ mọ̀ pé dìmọ́ tá bá ń gba owó yìí ní ọwọ́ wọn, tá à ń ṣe nǹkan tí wọ́n fẹ́, dìmọ́ ni wọ́n ṣe tún máa ṣe. Ṣùgbọ́n tá bá ti dìde, tá bá ti kọjú ìjà sí gbogbo ètekéte, gbogbo àrékèrèké inú wọn yìí, wọn ò ní dúró, wọn ò ní dúró. Ìdí nìyí tá a ṣe ní láti fọwọ́ sowọ́pọ̀, ẹ má jẹ́ ká má fi ibi sú olóore wa. Ta ni olóore wa? Dr. Chief Sunday Adéyẹmọ, mo gbọ́ voice note kan tí wọ́n ṣe jáde láìpẹ́ yìí, ó dẹ̀ ẹ má jẹ́ ká fi ibi sú olóore, ẹ jẹ́ ká dìde ká fọwọ́ sowọ́pọ̀, ẹ má jẹ́ ká bára wa jà. Kò sẹ́ni tó gbọ́n tán, kò dẹ̀ sẹ́ni tó pé tán níwájú Elédùmarè, kò sí ẹni náà tí ò ní ṣùgbọ́n tiẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mú nǹkan tó kù díẹ̀ káàtó, ṣùgbọ́n oníkálùkù ẹ jẹ́ ká mú kúrò níbẹ̀, ká fọwọ́ sowọ́pọ̀, ká kọjú ìjà, ká dúró kí ìmọ̀ wa kó ṣe kan, gẹ́gẹ́ bí orin Yorùbá ṣe sọ, orin orílẹ̀-èdè wa, ìṣọ̀kan, òun ni kẹ́ jẹ́ ká máa lépa, ẹ jẹ́ ká máa lépa àlàáfíà, ẹ jẹ́ ká máa lépa ìfẹ́, ẹ jẹ́ ká jìnnà sí ẹ̀ṣẹ̀, ẹ jẹ́ ká kọjú ìjà sí àwọn Fúlàní, àwọn gangan àwọn Fúlàní, torí pé àwọn ni wọ́n ń dá ìjà sílẹ̀ láàrin wa, torí pé wọ́n mọ nǹkan, torí pé nígbà tí àwọn ni wọ́n fa aṣíwájú, àwọn ni tá a mọ̀ sí Bọ́lá Ahmed Tinubu, àwọn ni wọ́n ṣiṣẹ́ fún, Fúlàní ni wọ́n ń ṣiṣẹ́ fún, àwọn àti Fúlàní wọ́n dìjọ ń jẹ, wọ́n dìjọ ń mu. Tẹ́ bá dẹ̀ rántí ìtàn, ẹ foríjì mi o, torí ọmọ ni mo jẹ́, ẹ̀yin bàbá mi àti màmá mi gbogbo, tí ẹ bá rántí ìtàn àwọn tí ó ti kọjá, tá bá bẹ̀rẹ̀ láti ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, tá bá rántí ìtàn láti ayé bàbá wa Bọ́lá Ìgè, tí a bá rántí ìtàn, ṣẹ́rí gbogbo àwọn wọ̀nyí, ta ló ṣe ikú pa wọ́n? Àwọn Fúlàní ni wọ́n lo àwọn Yorùbá láti ṣe ikú pa wọ́n. Fúlàní wọ́n lo Yorùbá láti ṣe ikú pa wọ́n. Mo kí yín Dádì Jimoh Adéayọ̀mí, àwọn ní divide and rule, tí wọn ò bá lo owó, wọ́n lo owó, wọ́n lo ipò, wọ́n lo ẹ̀sìn. Tẹ́ bá rí àwọn ẹlẹ́sìn mùsùlùmí, wọ́n tẹ́ bá tẹ̀ gbọ́ nǹkan tí ẹlòmíì máa sọ, ẹ máa wò ó pé tó jẹ́ ọmọ Yorùbá, wọ́n ti fẹ́ sọ di ẹ̀sìn, ṣùgbọ́n nǹkan tó wà ní ilẹ̀ yìí, ọ̀rọ̀ Yorùbá yìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, kì í dẹ̀ ṣe pé èèyàn kórìíra Fúlàní. Ṣebí ní ayé ọjọ́ òun, àwọn Fúlàní ń gbé ilẹ̀ Yorùbá. Ní ayé ọjọ́ òun, àwọn Fúlàní darandaran la mọ̀ wọ́n sí, tí wọ́n bá ń daran ní ayé nígbà òun, láyé ọjọ́ òun, wọ́n máa ń fi ọ̀pá, wọ́n máa fi ń kọ́ èjìká, wọ́n máa fi ń kọ́ apá báyìí, àwọn màálù, kò dẹ̀ sí ìjà, kò sí pé wọ́n ń pààyàn, kò sí pé àwọn àgbẹ̀ ò lè lọ sí oko mọ́, kò sí pé wọ́n lọ ń pa àwọn èèyàn nínú ilé ìjọsìn. Ṣùgbọ́n a ti wá fàyè gbà wọ́n, a ti fàyè gbà wọ́n. Èèyàn wo, ìyàn tún lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n tún rán yín létí ara nǹkan tí mo tún fẹ́ sọ nípa ẹ̀. Arábìnrin kan wà, màmá mi kan ni wọ́n ní kí n sọ, ẹ má nípa arábìnrin kan, eléyìí bá Ọlọ́run ló ní kí n rántí kí n tó kúrò lórí ètò, ní ìpínlẹ̀ Èkìtì, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, tá a mọ̀ sí gómìnà Káyọ̀dé Fáyẹmí àti ìyàwó wọn Bísí Fáyẹmí. Arábìnrin kan wà
tí orúkọ ẹ̀ ń jẹ́ Abímbọ́lá Ọlájùmọ̀kẹ́ Ọláwùmí, ọmọ Èkìtì ni arábìnrin náà. Oníròyìn, ó máa ń sọ ìròyìn, ó máa ń kọ̀wé, ó dẹ̀ máa ń sọ ọ̀rọ̀. Ó wá tú àṣírí ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà náà lọ́hùn. Gómìnà ìpínlẹ̀ Èkìtì àná, ṣé mọ̀ pé wọ́n ti ní gómìnà ìpínlẹ̀ Èkìtì ní ẹnujọ́ mẹ́ta yìí, ìmí wọ́n ṣé mọ̀ ó ti bẹ̀rẹ̀ iṣẹ́, ṣùgbọ́n ti ìyàwó ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìgbà kan rí, ìyàwó gómìnà bàbá wa Káyọ̀dé Fáyẹmí, tí orúkọ ẹ̀ ń jẹ́ Bísí Fáyẹmí. Wọ́n kó owó jáde, gbogbo owó tó yẹ kí wọ́n fi tún ìlú ṣe, gbogbo owó tó yẹ kí wọ́n fi tún ojú ọ̀nà ṣe, gbogbo owó tó yẹ kí wọ́n fi fún àwọn ọmọ aláìní, àwọn opó, kí wọ́n fi tọ́jú àwọn opó, owó tó yẹ kí wọ́n fi tọ́jú àwọn àgbàlagbà, owó tó yẹ kí wọ́n fi tún ilé ìwòsàn ṣe, owó tó yẹ kí wọ́n fi ṣe ètò ààbò, gbogbo ẹ̀ àwọn wá ṣe kí ni, wọ́n wá kó sí àpò ara wọn, wọ́n wá kó jáde, wọ́n kó lọ sí, wọ́n kó jáde, wọn ò lò ó, wọ́n lọ fi ralé sí ìlú òyìnbó, wọ́n fi ń ṣe ìyàwó, wọ́n fi ń ṣe afẹ́ayé, wọ́n fi ń ṣe ìgbádùn káàkiri. Ẹ rántí o, àwọn ọmọ ìlú wọn, wọ́n dẹ̀ wá, ebi ń pa wọ́n gbogbo ilẹ̀ Yorùbá. Bí mo ṣe sọ síwájú, eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ. Kí ni mo wá fẹ́ sọ? Arábìnrin tí orúkọ ẹ̀ ń jẹ́ Abímbọ́lá Ọlájùmọ̀kẹ́ yìí, Ọláwùmí, a wá gbọ́ nísìnyìí pé wọ́n ń wá kiri, wọ́n ń wá kiri, wọ́n ń lépa ẹ̀mí ẹ̀, wọ́n ń fi ikú wá ẹ̀mí arábìnrin yìí kiri, nítorí pé kí ni, ó tú àṣírí wọn. Kí ló máa ń ṣe àwọn ìjọba? Ṣé ti rí pé òfin wà nílùú yẹn ṣùgbọ́n wọn ò tẹ̀lé òfin. Wọ́n ń fi ọwọ́ ọlá, wọ́n fẹ́ máa fi gbọ́ àwọn èèyàn lójú, ọwọ́ ọlá wọ́n fi ń gbá àwọn mẹ̀kúnnù lójú nítorí ipò. Wọ́n wá ń wá arábìnrin yìí kiri náà. Wọ́n fẹ́ gbé lọ sí kíni, gbogbo phone number ẹ̀, gbogbo ẹ̀ ni wọ́n ti track, gbogbo bó ṣe ń rí, gbogbo ibi tó ń lọ káàkiri wọ́n ti ń track gbogbo ẹ̀. Ṣé dẹ̀ mọ̀ wípé ìlú yìí, ìlú orílẹ̀-èdè 419, ìlú mujẹmujẹ, ẹ̀mí ò jẹ́ nǹkan kan sí wọn, wọn ò náání ẹ̀mí àwọn ènìyàn. Àìmọye àwọn tí ò yẹ kó sí, tó yẹ pé wọ́n sọ òtítọ́ ara wọn, tẹ́ bá ń gbọ́ ayé kò tọ́, ara wọn kọ òdodo ọ̀rọ̀. Ní ìlú òyìnbó káàkiri tí Mrs. Bísí Fáyẹmí yìí tí wọ́n ń lọ káàkiri, tí wọ́n ń kó owó ìlú, owó tó yẹ kí wọ́n fi máa ṣe tún ìlú ṣe, gẹ́gẹ́ bí ìyá, ẹ káàbọ̀, mo kí yín sà, Dádì Fatai Motajo, ẹ ṣé sà. Owó tó yẹ kí wọ́n máa fi tún àwọn ọmọ ìlú, kí wọ́n máa fi tọ́jú wọn, tí wọ́n ń kó káàkiri, tí wọ́n kó lọ sí ìlú òyìnbó. Ẹ bá wa béèrè ní ọwọ́ wọn, ṣé bí àwọn ìjọba ìlú tí wọ́n lọ káàkiri, bí Canada ni, bí Amẹ́ríkà ni, London ni, ṣé bí àwọn ìjọba wọn ṣe ń ṣe owó tí wọ́n ní, owó tí wọ́n nìyàn? Tí ìyàwó gómìnà kan bá kó owó jẹ, tí ìyàwó gómìnà kan bá kó owó jẹ ní gbogbo ìlú òyìnbó, tó bá kó owó jẹ, wọ́n máa ṣe, tí wọ́n dẹ̀ ṣe ìwádìí, tí wọ́n rí dájú pé tòótọ́ ó kó owó jẹ. Kí ni wọ́n máa ṣe? Wọ́n máa dá ṣẹ̀ríyà tó tó àti èyí tó yẹ fún. Wọn ò ní sọ pé torí tó jẹ́ ìyàwó gómìnà, torí kó jẹ́ ìyàwó ààrẹ orílẹ̀-èdè bó ṣe Amẹ́ríkà ló wà ní, ẹ jẹ́ ká lo Canada. Tó bá yẹ pé ìyàwó ààrẹ orílẹ̀-èdè Canada yẹn ni, tó o bá lọ gbé owó tó yẹ tó ní wọ́n máa fi ṣe nǹkan fún ìlú, tó o lò ó fún, tó yẹ pé o lò ó fún ara ẹni, tí wọ́n dẹ̀ rí, tí wọ́n wò, tí wọ́n jẹ́ wò, tí wọ́n rí pé tòótọ́ o ò lo owó yẹn fún nǹkan tó o sọ pé o fẹ́ lò fún, wọ́n máa tì ẹ́ mọ́lé, o máa jẹ̀yà ẹ̀. So kí ni wá dé tó yẹ pé ìlú yìí, ìlú burúkú, ìlú mujẹmujẹ, àbẹ́nijọ́ mẹ́ta yìí náà kọ́ ni ẹ wo tìyàwó Buhari náà, tí wọ́n ló ṣe kí ni, ọmọkùnrin kan tó tú àṣírí ẹ̀. Okay, ó sọ kí ni gbogbo ìwà ìbàjẹ́ tí wọ́n ń wù, ó tú àṣírí ìwà ìbàjẹ́ tíyàwó Buhari kí ló ṣe, ó gbá létí, wọ́n tì mọ́lé, wọ́n máa fẹ́ parú wọn. Ṣé ìlú nìyẹn? Ẹ sọ fún mi. Ṣé rí arábìnrin, tẹ́ bá dẹ̀ rántí, arábìnrin ìyàwó tí wọ́n ń pè ní Bísí Fáyẹmí, èmi ò búyàn, mò ń sọ̀rọ̀ ni o. Arábìnrin Bísí Fáyẹmí, ṣé ẹ rántí ìyàwó gómìnà ìpínlẹ̀ Èkìtì ní ìgbà kan rí? Ní ọdún tí ó kọjá, ṣé rántí pé òun náà ló kó àwọn ìyàwó gómìnà yòókù lẹ́yìn
gbogbo wọn kó ara wọn lọ sí, wọ́n wọnú ọkọ̀ òfurufú, wọ́n lọ bá Aishat Buhari, wọ́n gbé àkàrà òyìnbó, wọ́n gbé dání lọ síbẹ̀ láti fún ayẹyẹ ọjọ́ ìbí ẹ̀. ṣé ẹ rántí àbẹ́ rántí? wọ́n ti gbàgbé. ẹ bá wa béèrè lọ́wọ́ gbogbo àwọn ìyàwó gómìnà wọ̀nyí gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí abiyamọ, pé ipa wo ni wọ́n ti kó sí ilẹ̀ Yorùbá? kí ni ipa tí wọ́n ti kó nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá? ṣé wọ́n fẹ́ sọ pé wọn ò gbọ́ àbí wọn ò rí? èwo ni wọ́n fẹ́ sọ pé àwọn ò mọ̀ níbẹ̀, gẹ́gẹ́ pàápàá jùlọ gẹ́gẹ́ bí ìyàwó gómìnà? tí kì bá ṣe wípé àwọn gangan oníbàjẹ́, àwọn gangan ọ̀dájú abiyamọ, kí ni dé tẹ ṣe máa gbógun ti àwọn tó bá ń tú àṣírí gbogbo ìwà ìbàjẹ́ tẹ̀ ń ṣe? tẹ́ ẹ bá fẹ́ kí àwọn èèyàn tú àṣírí yín, ẹ̀yin náà ẹ ṣe nọ́mà. ká sọ pé ẹ̀ ń fún àwọn opó ní owó, ẹ̀ ń tọ́jú àwọn opó, tẹ́ bá ń tọ́jú àwọn ọmọ aláìní baba, tẹ́ ń tún ọ̀nà ṣe, tẹ́ ẹ fìyà jẹ àwọn ará ìlú, tí iṣẹ́ wà, tí omi wà, kò sẹ́ni tó máa rí ti yín rò. ṣùgbọ́n ìgbà tí ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe, tí wọ́n wá ń tú àṣírí, tí wọ́n ń sọ nípa ìwà ìbàjẹ́ yín, kí ni dé tẹ ṣe ń lépa wọn? kí ló ṣẹlẹ̀ sí freedom of speech? kí ló ṣẹlẹ̀ sí? so ẹ jọ̀wọ́ ẹ bá wa pariwo, ẹ bá arábìnrin yìí Bísí Fáyẹmí, ìyáàfin Bísí Fáyẹmí, pé nǹkan kan kò gbọdọ̀ ṣe arábìnrin Abímbọ́lá Ọlájùmọ̀kẹ́ Ọláwùmí, nǹkan kò gbọdọ̀ ṣe wọ́n, torí pé kí ni, gẹ́gẹ́ bí ọmọ ìlú, gẹ́gẹ́ bí ọmọ ìlú tó dẹ̀ ń wá ìlọsíwájú ìlú ẹ̀, gẹ́gẹ́ bí iṣẹ́ tó ń ṣe, ara iṣẹ́ tí arábìnrin yìí tó gbà ní, ó ní láti ṣe kí ni, ó ní láti sọ òdodo ọ̀rọ̀, ó ní láti sọ òtítọ́. gbogbo ayé ló dẹ̀ mọ̀ pé kí ni, owó tí wọ́n ń kó fún yín, gbogbo ẹ̀yin gómìnà yan ni, àtẹ̀yin àtàwọn ìyàwó wọn, tó yẹ kẹ́ máa fi tọ́jú àwọn ọmọ ìlú yín, àwọn aráàlú yín, tí wọ́n ń kó, ẹ ò ṣe, ẹ̀yin kó sí àpárá yín, ẹ máa lọ fi ra ilé fún àwọn ọmọ yín ní ìlú òyìnbó káàkiri. ẹ rántí o, ẹni téèyàn ò bá lè mú, Ọlọ́run lèèyàn máa ń bẹ̀ sírú wọn. tẹ bá rò pé ẹ̀yin máa fi ọwọ́ ọlá, tẹ máa lo ipò yín láti máa fi rí àwọn èèyàn jẹ, ẹ rántí ọjọ́ tí àkùkọ tó máa kọ lẹ́yìn yín, ẹ rántí. ẹ káàbọ̀ bàbá mi Safi Mohammed. so bí ó ṣe rí nìyẹn, ẹ jọ̀wọ́ ẹ bá wa bẹ ìyáàfin Bísí Fáyẹmí àti ọkọ wọn, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, gómìnà Káyọ̀dé Fáyẹmí, pé kí wọ́n jọ̀ọ́, kí wọ́n fi arábìnrin Abímbọ́lá Ọlájùmọ̀kẹ́ Ọláwùmí, kí wọ́n fi wọ́n sílẹ̀. tí wọn ò bá ṣe bẹ́ẹ̀, wọn ò ní tú àṣírí wọn. ìdí nìyẹn tó ṣe yẹ kí wọ́n jáwọ́ nínú ìwà ìbàjẹ́. kéèyàn máa kówó jẹ, kéèyàn máa kówó jáde, kó máa kówó lọ́kọ, ẹ̀yin máa lọ fi ra ilé fún àwọn ọmọ yín ní ìlú òyìnbó, nígbà tí ìyà ń jẹ àwọn ọmọ mẹ̀kúnnù. Ọlọ́run tó dá yín náà ló dá àwọn mẹ̀kúnnù. ṣé ẹ̀ṣẹ̀ ni kéèyàn wá? ṣé àwọn mẹ̀kúnnù wọn ò rí ayé wá ni? mo ń bá arákùnrin kan sọ̀rọ̀ ní èní yìí, ó ń sọ fún mi pé òun lé ní ọmọ ọgbọ̀n ọdún ó lé mẹ́ta, kò tí níyàwó, ó ti jáde school láti ọdún tí ó ti pẹ́, ọdún mélòó kan sẹ́yìn. ó dẹ̀ kàwé dáadáa, kò rí iṣẹ́, kò lè fẹ́yàwó nítorí pé kò níṣẹ́, kò tún fẹ́ gbé bùkátà, ìyá ẹ̀ ló ń tọ́jú ẹ̀, kò tún fẹ́ gbé bùkátà kó tún lọ fẹ́yàwó. ṣẹ̀wọ̀n tó bá ti fẹ́ ìyàwó, òun náà máa bẹ̀rẹ̀ sí ní bímọ, kò tún fẹ́ gbé bùkátà ẹ̀ sí orí ìyá. ṣé báyìí ló ṣe máa lọ ni? táwọn èèyàn bá wá ti sọ̀rọ̀, dípò kẹ́ wá bẹ ṣe máa ṣe àtúnṣe. ìdí nìyẹn tí Yorùbá Nation ṣe wáyé. ìdí ara nǹkan tí bàbá Dr. Chief Sunday Adéyẹmọ tó ń rí, tí wọ́n fi ń pariwo pé kí Yorùbá Nation, nǹkan tí bàbá wa, mo fi tọ̀wọ̀ dá orúkọ wọn, bàbá wa Bánjí Akíntóyè, tí wọ́n rí nìyẹn, tí Ọlọ́run ṣe kọ sí wọn. gbogbo àwọn àwọn bàbá Chief Imam Yorùbá Nation, àwọn màmá Modúpẹ́ Onítìrí, tí gbogbo wọn ṣe ní ó tó gẹ́, ká máa lọ sílé nìyẹn.
so ṣé bó ṣe máa lọ nìyẹn. ẹ̀yin èèyàn, nígbà tí a bá dé orílẹ̀-èdè wa, tí a bá ti bẹ̀rẹ̀ orílẹ̀-èdè tuntun, orílẹ̀-èdè Yorùbá ni, tí í ṣe orílẹ̀-èdè Yorùbá, gbogbo àwọn ìwà ìbàjẹ́ báwọn yìí kò ní máa ṣẹlẹ̀ mọ́. Bí mo ṣe sọ síwájú pé ní ìlú òyìnbó káàkiri, tó bá jẹ́, ẹ jẹ́ ká sọ ti orílẹ̀-èdè Amẹ́ríkà, tó o bá jẹ́ ìyàwó gómìnà, tó jẹ́ ìyàwó gómìnà tó wá fẹ́ lo ipò ọlá ẹ pé torí pé ẹnìkan tú àṣírí ẹ tàbí tó tú àṣírí ọkọ ẹ, o fẹ́ tìyàn mọ́lé, o fẹ́ fi ọwọ́ ọlá gbá lójú, ẹ mọ nǹkan tó máa ṣe, wọ́n máa yọ ọkọ ẹ̀ kúrò nínú oyè yẹn, wọ́n máa gba, yes, wọ́n dẹ̀ máa fi ìyà tó tọ́ àti èyí tí ó yẹ, wọ́n máa tẹ̀lé òfin. O kàn lè déédéé sọ wípé ẹnìkan ó hùwà bàjẹ́ sí ọ, ẹnìkan ó bú ẹ o, ẹnìkan ó ṣe léyìí sí ẹ, kò jọ rárá, kò jọ. Ẹ káàbọ̀ bàbá Aodu Olúwaṣeun, God bless you sir. So ẹ̀yin èèyàn mi, mò ń bẹ̀ wá ni, mò ń rọ̀ wá, mò ń fi orúkọ Ọlọ́run, mo fi ń rọ̀ gbogbo wa, ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ní àkíyèsára, ẹ jẹ́ ká pe ara wa, ẹ jẹ́ ká máa fi, torí ọ̀rọ̀ Yorùbá nation tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ ẹ̀mí ni, kì í ṣe ojú lásán, kí ẹrù tí kì í ṣe ti èèyàn, Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n dì fún ẹ̀yin àti èmi. Ẹ jẹ́ ká ṣọ́ ara wa ṣe gidigidi gan ni. Ẹ jẹ́ ká kí Ọlọ́run kó má bàa bínú sí wa. Ẹ jẹ́ ká ṣọ́ ara wa ṣe. Ẹ jẹ́ ká rántí ìtàn. Ẹ jẹ́ ká jókòó. Nígbà tí oníkálùkù tẹ́ bá jókòó, tó bá kù ẹ̀yin àti ẹlẹ́dàá yín, ẹ ronú jinlẹ̀. Ẹ jẹ́ ká dìjọ ronú jinlẹ̀. Ẹ má jẹ́ ká máa bá ara wa jà mọ́. Ẹ má jẹ́ ká máa pẹ̀gàn ara wa. Ẹ má jẹ́ ká máa pẹ̀gàn ara wa. Kí ni nǹkan tá fẹ́ gbà nínú ẹ̀? Ọ̀rọ̀ Yorùbá nation kò jẹ́ kí n ṣe ọ̀rọ̀ fracas. Ẹ jẹ́ ká gbàgbé nípa gbogbo àhesọ pé kínníkínní. Ẹ jọ̀wọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká jáwọ́ nínú àpọ̀n tí kò yọ̀. Ẹ jẹ́ ká gbé omi lákaná. Ẹ jẹ́ ká ṣe àtúnṣe. Ẹ jẹ́ ká ṣe ojútì ló yẹ kó jẹ́ fún àwọn ọmọ Yorùbá nígbà tí a bá ń bá ara wa jà, tí Táyé tó ń bá Kọ́hìndé jà, because àwọn èèyàn tí ò kì í ṣe, àwọn ẹlòmíì fẹ́ darapọ̀ mọ́ Yorùbá nation, ṣùgbọ́n torí gbogbo ìwà àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ṣùgbọ́n ọ̀pọ̀ la pè, díẹ̀ ló wá. Nínú díẹ̀ náà kí Ọlọ́run kó ka ẹ̀yin àtèmi mọ́ wọn. Nǹkan tó wà nílẹ̀ torí pé ìran wa ló jẹ wá lógún. Ǹjẹ́ ó wá da ká wá fi ibi ká fi sú olóore? Ẹ jẹ́ ká rántí bàbá wa Bánjí Akíntóyè pé àgbàlagbà ni bàbá yìí. Ìgbà tí wọ́n dẹ̀kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàrà, ẹ jọ̀wọ́ ẹ gbọ́ mi dáadáa o, ẹ má lọ ṣì mí gbọ́ o. Nígbà tí bàbá kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́, bàbá láàlá, just like bí Ọlọ́run ṣe kọ sí Mósè, bẹ́ẹ̀ gẹ́lẹ́ tí mo dẹ̀ máa ń sọ lórí ètò mi lóòrèkóòrè. So gbogbo ọlá nǹkan báwọn yìí, gàràgàrà olóyè náà dé láti ibẹ̀, màmá Modúpẹ́ Onítìrí. So ẹ jọ̀wọ́ tìtorí Ọlọ́run, ẹ jẹ́ ká fi ọlá fún ẹni tí ọlá ṣe tirẹ̀. Ẹ jẹ́ ká rántí, ẹ jẹ́ ká ronú bá ṣe máa sọ̀rọ̀. Ẹ má jẹ́ kàn déédéé jẹ́ ká máa lanu ká kàn máa sọ̀rọ̀. Torí pé ọ̀rọ̀ ó lágbára. Yorùbá ló ní àṣà àti èdè. Ẹni tó ń sọ̀rọ̀ ni kó rántí ẹni tó mọ̀ ọ́ gbọ́. Ẹ̀yin lọ̀rọ̀ tó bá ti bọ́ sílẹ̀ tán kò ṣeé kó mọ́. Tinú mi ni mo dẹ̀ mọ̀, mi ò mọ inú ẹnìkejì mi. Ìdí nìyẹn, nígbà tí Ọlọ́run tó dá ènìyàn tán, ó ṣe kí ni? Inú Ọlọ́run bàjẹ́ gidigidi gan ni, torí pé ó dá ènìyàn ní àwòrán rẹ̀, nítorí pé èrò inú ènìyàn ibi ni ní ojoojúmọ́. Tòótọ́ dẹ̀ ni. Inú ìrìn àjò yìí mo ti kọ́gbọ́n oríṣiríṣi. Bánú sọ, má bènìyàn sọ.
Chief Dr. Sunday Adéyẹmọ bàbá mi ẹ bánú sọ ẹ má bá ènìyàn sọ èmi ò kọ́ yín o torí mo mọ̀ pé ó yé yín ṣùgbọ́n ó nídìí tí mo fi ń sọ gbogbo àlàyé tèmi yé mi. Ẹ ṣọ́ra ẹ jọ̀wọ́ mo fi orúkọ Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín mo fi ẹlẹ́dàá ọ̀run àti ayé mo fi gbogbo ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín ẹ jọ̀wọ́ ẹ ṣọ́ra gidigidi gan ẹ dẹ̀ ní àkíyèsára ẹ máa gbọ́ bí Ọlọ́run ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ má jọ ara yín sílẹ̀ ẹ rántí o ẹ jọ̀wọ́ ẹ rántí ọjọ́ òun ẹ rántí mo gbà ládùúrà pé iṣẹ́ tí Ọlọ́run gbélé yín lọ́wọ́ Dr. Chief Sunday Adéyẹmọ àṣeyè àṣejèrè lẹ máa ṣe o ẹ ní fi ọmọ di ẹ ní fi kankan náà àwọn àyà yín di àní wẹ̀yìn náà tí o ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kángun sí yín bàbá wa Bánjí Akíntóyè ẹ̀mí yín á gùn o ẹ máa kó wa jẹ̀pẹ́ lórúkọ Jésù bàbá Chief Imam ẹ ní ṣe lásán o ojú òní tì yín o bùkí màmá wa mo dúpẹ́ onítìrí náà Abíọ́lá pé abiamọ ojú òní tì yín o lágbára Ọlọ́run máa ṣe alátìlẹ́yìn yín ẹ̀yin bàbá mi gbogbo àti ẹ̀yin màmá mi gbogbo mo wá ń gbà ládùúrà pé níwọ̀nba ọdún tó kù tí ọdún yìí yóò fi parí àní bá wọn nípìn nínú ìbànújẹ́ o gbogbo ìṣẹ̀lẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lósì kò ní kángun sí ẹ̀yin àti èmi o àní rógun ìbànújẹ́ o ogun àkáwọ́ lórí fẹsẹ̀ jinlẹ̀ kò ní jẹ́ tẹ̀yin kò ní jẹ́ tèmi láṣẹ Èdùmàrè ní kò pẹ́ kò jìnnà ó dá mi lójú pé ìfẹ́ ti Ọlọ́run òun ló máa ṣẹlẹ̀ nínú ìrìn àjò Yorùbá Nation yìí ìfẹ́ ti Ọlọ́run tá bá ti ní lọ́kàn bí mo ṣe sọ ní ọjọ́ Sunday Ọlọ́run ó ní abájọ tí Ọlọ́run ti sọ pé kí ni ó ní èrò òun kì í ṣe èrò tiyín àwa lè máa rò pé báyìí kọ́lọ́run wá ní báyìí ló ṣe máa rí so ẹ jọ̀wọ́ èmi ń rọ̀ wá mò ń bẹ̀ gbogbo wa ni pé ẹ má jẹ́ ká ṣe ìrẹ̀wẹ̀sì ẹ jẹ́ ká dúró tán ẹ jẹ́ ká ṣe ọkàn wa ká dúró tán pé ó pẹ́ ó yá ni akélòlò àpè bàbá níbì kankan rè nǹkan tá a ní ni pé a nífẹ̀ẹ́ ràn wá a dẹ̀ ń gba orílẹ̀-èdè wa à ń gba ilẹ̀ wa padà àti ẹ̀ ti gbà padà kó kàn wá sí ìmúṣẹ ni ní kò pẹ́ kò jìnnà ó ti ṣeé ṣe ojú òde ní ti ẹ̀yin àti èmi o lẹ́ẹ̀kan sí ẹ ṣé mo dúpẹ́ mi ò fẹ́ gbà wá ní àkókò rárá mi ò fẹ́ gbà wá ní àsìkò a tún máa pàdé ẹ jọ̀wọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá mi like tẹ́ bá mi love tẹ́ bá mi pín ètò ọwọ́ tẹ́ fi pín ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí o ire lójú owó máa rí ire lójú yín máa rí o ire lójú gbogbo wa máa rí ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá yìí nígbà tí ọbẹ̀ ẹbẹ̀ tó bá jiná tán wọn ò ní fi ẹ̀yin àti èmi wọn ò ní fi wá ṣe àwátì ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣọ́ra ṣe nítorí pé ènìyàn burú ẹ jẹ́ ká ṣọ́ra ènìyàn burú lọ́pọ̀lọpọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́tún lósì nínú ìrìn àjò Yorùbá yìí ó mú mi rántí ó mú mi rí pé nítòótọ́ ní ìwé mímọ́ sọ wípé Ọlọ́run tó dá ènìyàn tán inú ẹ̀ bàjẹ́ nítorí pé ó rí pé gbogbo èrò inú ọmọ ènìyàn gbogbo èrò inú ènìyàn ibi ni ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe àti pé Yorùbá Nation ẹ̀yin tẹ́ ń ṣe gbogbo àwa tá à ń sọ pé à ń campaign fún Yorùbá Nation ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká ní àkíyèsára ẹ má dé ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká bá ara wa jà nǹkan tí èmi kàn máa sọ nìyẹn ẹ má jẹ́ ká rí àwọn tí ò yẹ ká rí fín ẹ má rí àwọn èèyàn fín mọ́ torí pé gbogbo báwọn tí àwọn tí ò bá wa ṣe Yorùbá Nation bí wọ́n ṣe ń sọ̀rọ̀ kò dáa rárá Ọlọ́run ò ní tú yẹ̀yẹ́ wa síta gbogbo aṣọ ọkọ la máa sá lóòrùn ọmọ Yorùbá ni gbogbo wa ẹ ṣé o.
a ò ní rí jù báyìí lọ. a ò tó bá ṣeé ṣe mo lè jáde ní ọ̀la, ọlọ́run kó jẹ́ ká tayọ̀ ọ̀la. So ìgbàkúgbà tá a bá jáde, ayọ̀ ire ni fún ẹ̀yin àtèmi o. Ẹ ṣé o, oṣù yá tura o, ó dìgbà kan náà.